ọ̀pọ̀ rẹ́fẹ́rẹ́ndì olùṣọ́ àgùntàn nínú ìjọ àgùdà ìjọ mímọ́ mẹ́tọ́díìsì gbogbo yín pátápátá mo ní àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín. mo wá kẹ́yìn bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn kan ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé ẹ̀sìn tá a báláyé ẹ̀sìn àdáyébá ẹ̀sìn ìṣẹ̀ṣe agbọ́rúbọyè bọ́ ṣíṣe o ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ní ṣe ewé já ní ṣe egbò wà àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lọ́lọ́. mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọ́mọ yìí fi yọ̀ ọ́ ṣubú ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọ́jà máa ń dúró lẹ́yìn yín pípípí tẹ́ ẹ ti pọ̀n wá bọ̀ ti pẹ́ tẹ́jì á jábọ́ adó mẹ́ta làdúrà ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kan ṣoré kiri èyí tẹ́ ẹ fi ṣoré kiri ẹ fi ṣàwọn ọmọ Yorùbá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe báálé ọ̀rọ̀ torí pé kíni ẹ̀yin làgbà gbanigbani mi àwa tó máa ní ìbá orí tó kún tí ò ní ná ìbá ọjà tó kún tí ò lérò ìbá oko tó pọ̀ lọ jaburata tí ò ní rúgbìn ẹ̀yin àgbà gbanigbani ẹ gbà wá o nílẹ̀ káàró òjìrè. mo wá kẹ́yìn àyìnrín ẹ̀dá kò kírísítẹ́nì kò mùsùlùmí kò sì ṣèṣẹ̀ṣe àyìnrín ẹ̀dá wọ́n sáwà bẹ́ẹ̀ mo kẹ́yìn náà Olódùmarè yọmọ wà pẹ̀lú gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ̀ Adérọ́pò ọkọ̀ Tóyọ̀sí bàbá Yọ̀mídé bàbá Richard ọmọ ládéládé ládé Aláàfin ọ̀ládé adé orí aládìkún la gbà fáláàfin bọ́bá wa rú ọ lójú lọ́nà ibikíbi tó o bá ti pàdé Aláàfin lọ́nà béèrè lọ́wọ́ kábíyèsí pé ṣé lóòótọ́ lọ́gbà dé aládìkún fún yín ẹ béèrè bẹ́ẹ̀. mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá lẹ́ẹ̀kan sí mo wá kí bàbá mi alànà rárá ẹ̀ Pọ́fẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá ẹ kú iṣẹ́ pẹ̀lú Pọ́fẹ́sọ̀ Adéníran bàbá ẹ kú iṣẹ́ Olódùmarè yọmọ wà pẹ̀lú yín o. mo kí gbogbo Yorùbá World Media Presenter pátápátá pé ẹ kú iṣẹ́ takuntakun gbogbo Yorùbá World Media Presenter ẹ kú iṣẹ́ takuntakun Olódùmarè ò ní fi wálẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. àbùdí báyìí ń tolókun àbùdí báyìí ń tọlọ́sà àpò sásàmùrà ò gbẹ́rí àpò yín ò ní í gbẹ ibi ẹ ti mú tọ́rọ́ kọ́bọ̀ tẹ̀ ń ná lórí ọ̀rọ̀ Yorùbá nation gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní sálápàdé àgbákò lágbára lọ́wọ́ Ọlọ́run. kéèsì Èkìtì ó ti lọ bó ṣe lọ oṣù tí ń bọ̀ wọ́n ó dìbò Èkìtì wọ́n sì ń àjẹ́nù bẹ́ẹ̀ bá ń tàn wá àwa ò ní tanra wa ẹ já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa bẹ́ẹ̀ bá ń tàn wá àwa ò ní tanra wa àní ṣe kíni àní tanra wa àmọ́ nígbàgbọ́ pé bọ́pẹ́ bóyá òtítọ́ yóò ṣe kíni yóò lékè lágbára lọ́wọ́ Ọlọ́run òtítọ́ ó ṣe kíni yóò lékè. lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá torí mo gba ọ̀pọ̀lọpọ̀ ìpè kì í ṣe pé bóyá mo bú lídà kankan o ẹ má ṣì mí gbọ́ àbú àgbàlagbà kankan bóyá ìmáàmù Yorùbá ìlú Ìlọrin àbí ìyá wa Kúkú ẹni pé nígbà mo ń ṣe program tó ń correct àwọn yẹn ẹ má bú yàn nǹkan kan tẹ̀mí fort nínú ìpàdé yẹn ni wípé àkọ́kọ́ ibi tí wọ́n lọ rèé lò House of Chiefs ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn bàbá wa tá a pè láṣíwájú wọn ẹ̀bùn wọn gbọ́ irú èmi bí mo ṣe súnmọ́ àwọn tí wọ́n ṣe pàdé tó mú àgbọ́ ń ta tẹ̀mí fort nìyẹn ẹ má rò pé bóyá ọmọ yìí rí àgbàlagbà fín ìrìn àgbàlagbà fín torí wọn ò lè bú àgbàlagbà mo ní nọ́mbà ìmáàmù Yorùbá ìlú Ìlọrin lọ́wọ́ mo ní nọ́mbà ìyá wa Kúkú lọ́wọ́ tó èmi Ọlọ́run má jẹ́ ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀ mi ò búyàn mi ò bú àgbàlagbà tàbá fẹ́ bú àgbàlagbà kì í ṣàwọn tájọ wà lórí struggle but tàbá rí pé nǹkan ó rí bákan tàbá pera wa sí àkíyèsí kò sí ní tó burú mbẹ̀ àkíyèsí ni àfiyèsí ká ṣàfiyèsí tó bá ibi àtúnṣe bá wà ká ṣe ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ́ bẹ́ẹ̀ ni àyà sọ pé mọ́ mi ẹ dákun ẹ sì jókòó dáadáa ni ẹ̀yà ni mọ́ mi ẹ wá pàdé mọ́ ẹ fẹ́ ṣe làdí òsì ilẹ̀ irú ọmọ bí òní làkà ilẹ̀ wọ́n kọ́ wa nílé ọgbọ́n wọ́n kọ́ wa nílé òye àtúwà mú mi ọgbọ́n lára olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kì í ṣọdún kan kì í ṣọdún méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin tá a ti wà pẹ̀lú Àdìsá so agbọ́n nínú agbọ́n lóde ajogún ìmọ̀ nílé tán ti bí wa ilé ọba lọ́n ti bí wa lọ́mọ wọn ọmọ ọba yìí sì jagun bí ẹrú kọ sẹ́ńtì máa ń fọlá jiyọ̀ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé àbú àgbàlagbà o àbú àgbàlagbà petition wa ẹjọ́ ẹjẹ́ á sign ẹ̀ mo rò pé by now ó yẹ ká ti lé ní ní tàn wá à ń fi kíní yìí falẹ̀ ẹjọ́ torí Ọlọ́run à ń fi falẹ̀ ẹ dákun
ominirayoruba2022.org. That is the website. ominirayoruba2022.org. That is the website. You can click it, get the information done, and you've signed a petition. We shouldn't waste time on that. Yes, ìkan tí mo tún fẹ́ sọ̀rọ̀ lórí ni lórí ọ̀rọ̀ Máyégún. Ṣé mọ̀ pé ẹnu táyé bá fi sọ páyégún náà wọ́n fi láyé ògún mọ́. Dẹ́mi nà ọ́. Wàláì, ẹ̀dá tó bá ń fẹ́ tiẹ̀ lẹ́nìí kì í ṣe pé onítọ̀ ń mọ̀ ọ́n ṣe. Kì í ṣe pé òun ló dáa jù nínú ayé. Ọlọ́nkà forí ọ̀fẹ́ wípé ìwọ máa ń wí káyé ó máa gbọ́ ni. Ṣáwa la wá dáa jù nínú àwa tá à ń ṣe Yorùbá nation ni. Sáwa nìkan ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Àmọ́ lọ ní pé ká máa wí wó tó wóró káwọn èèyàn ó sì máa bá wa fìfẹ́ gbọ́. Ẹ má jìá ká fọlá jiyàn. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ sí bàbá wa lídà wa ó ti pọ̀ jù. Ká lọ́mọ Yorùbá àtàtà níyìn ni ẹ̀ ní sọ̀rọ̀ báyẹn sí bàbá pé ká má gbé bàbá gẹ̀ẹ́sì áyán. Pé ká má ṣe kí ni ká má gé bàbá kọjá bí bàbá wa. Ọ̀rọ̀ yìí pọ̀ jù. Tí bàbá bá tiẹ̀ wá bá ní tòótọ́ Máyégún wípé kẹ́ ẹ ṣe fundraising àbí nǹkan kan hábà wọ́n pọn ilé ni àìmọye ẹni tó lè ṣe ìyẹn ò wá ní wípé kẹ́ ẹ wá mú bàbá ìkẹwẹ́ fẹ́ mọ̀ fi wọ́n ta yín ẹ mọ̀ pé inú ọmọ Yorùbá kò ní í dùn láti rí wípé ẹ ń tẹnu àpùkù sí bàbá tó jẹ́ bàbá gbogbo wa. If you look at the age of bàbá wọ́n á bírú yín náà ẹ bá wo èjì bàbá máa bírú yín dànù. He's a professor. It's not easy to be a professor. He's not an honorary professor. Professor tó kàwé gbà ni. Ẹ wá máa fẹnu àbùkù kẹrù bàbá yẹn ó tàbùkù wọn. Ẹ dákun mo f'Olódùmarè mo fi bẹ̀yìn ni Máyégún ẹ ṣàtúnṣe lórí àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tẹ́ ń sọ sí bàbá wa Professor Banji Akintoye the alana himself lábẹ́ bó ti lè wò ó rí bàbá ẹni ní bàbá ẹni bàgbàlagbà bí bàbá bá ṣe ń tí ọ̀dà ọmọ ní ọ̀bẹ bàbá bọ́mọ bá ṣe ń tí ọ̀dà ọmọ náà ní ọ̀bẹ bàbá ó sì burúburú kí bàbá tó ló dọwọ́ ọmọ òun lọ́rùn láíláí fá àbàdà kò lè ṣẹlẹ̀ ó tó da ayé mi ayé tuntun ẹ má jẹ́ àfi àwọn bàbá wa ṣe igbá àtayín ẹ jẹ́ àpọ́n wọn lé lásìkò tó yẹ ká pọ́n wọn lé bẹ́ẹ̀ bá dẹ́ fún bàbá lówó ṣé owó tẹ́ ẹ fún wọn sẹ́yìn lẹ́ni ni ìbíyẹn dá sí yín lọ́ni irú àwa ní ìsìn ẹlẹ́ẹ̀ fún alówó ààrẹ bí àrómìnira I'm part of the Abuja 12 ẹlẹ́ẹ̀ fún alówó yes tẹ́ bá sanwó case tẹ́bí dá sí yẹn yàtọ̀ náà ẹ̀ ànáǹsì lórí platform yín wípé ẹ ti fún àwọn Abuja 12 ní 150,000 pé ẹ̀ ń dóde kíní kan alọ́lárí àràbọ̀ ǹjẹ́ rí kẹ́nìkan kó takò yín ǹjẹ́ rí kẹ́nìkan kó bọ́ta lórí ẹ̀ ni kí wá ló dé tẹ̀yìn wọn fẹ́ sọ bàbá àti bàbá tá a pọ́nlé dáadáa ọmọ Yorùbá là wà á sì lápọ́nlé àgbà a mọ̀ béèyàn ṣe ń sàpọ́nlé àgbà bí bàbá bá pè yín ẹ̀ ní gbé kọ́ ọ̀rọ̀ yẹn jẹnu yín lọ náà ó jẹnu yín lọ wọ́n lè bú àgbà ó ju ẹnu yín lọ ó ṣe kí ni ó ju ẹnu yín lọ pé bàbá bá pè yín ẹ̀ ní gbé kọ́ àbà òye ó rí bẹ́ẹ̀ o ẹ ṣàtúnṣe ìfẹ́ táwọn èèyàn ní sí yín a mọ gbogbo bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ struggle yín náà ìfẹ́ táwọn èèyàn ní sí yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akintoye ni. ìfẹ́ ṣe rí bóyá ọmọ adé àbọ̀mọ àmọ̀là àbọ̀mọ súùtì bẹ́ẹ̀ yẹn máa ń bú wa àwa ọ̀ràn èèyàn ẹni kọ́ la Àbújá kan náà wà lọ jẹrú ìyà tá a jẹ ẹni tí ọba ti lè la Àbújá kọ́ lọ jẹrú ìyà tá a jẹ àbí kó fèsì irú tá a fèsì bí ẹ̀ka bá wá wà nǹkan ọ̀rọ̀ bìkan tí wọ́n ṣe ń wá tẹ ọ̀rọ̀ tí ń pa lálẹ́nu kọ̀ọ̀kan wá níbi tá a ń lọ làwa ń fèsì ẹ mọ̀ pé kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùn gbẹ́ kò sí bá a ṣe máa ṣe tó lẹ̀ Yorùbá tá à ní máa rí stain díẹ̀díẹ̀ ojú ọ̀run gan tó funfun ó ní stain ó lábàwọ́n ó ní kíni ó ní àbàwọ́n kí wọ́n á ní wọ́n ń bú wa kì í ṣe tuntun náà anybody can boo us ẹ bú wa tẹ bá bú wa ẹ fẹ́ ká correct wa lórí àwọn nǹkan kan ni yes you can bú wa ẹ lè fi wá gain viewers
ẹ lè fi wá gain viewers. So péyàn kan bú mi yẹn ẹ má gbé wá sórí platform mi, ẹ jẹ́ kó kálukú ó máa ṣe bó bá ṣe. Yes, it's true. Mayego has been existing before the struggle. He wasn't part of the struggle before. He joined the struggle. Ara àwọn revolution kí ló kọ rẹ̀ ní bọ̀dá mi Ọmọyẹlé Sowore, and we thank God he later joined Yoruba Nation struggle. We really appreciate him. The point on ground is ẹ má jẹ́ kí a máa fẹnu àbùkù báwọn bàbá wa pé bàbá wa bá yín pé kẹ́ ẹ ṣe fundraising kẹ́ ẹ rú ìṣòwò lórúkọ Yorùbá Nation owó torí pé bàbá wà lórí platform yín ní ló jẹ́ gbogbo àwọn èèyàn ó dáwó torí pé bàbá sọ̀rọ̀ lórí platform yín ní ló jẹ́ àwọn èèyàn ó dáwó. Ìgbà tẹ́ ẹ kàn wá ọ̀dà owó tẹ́ ẹ ti á dá nìsín mo lẹ ti náà sí ẹ má bú bàbá yìí náà. If he has been existing truly he has been existing for more than 5 years like you said, but ìyẹn ò ní ká máa fojú egbò tẹ́lẹ̀ a gbọ́dọ̀ máa gun àwọn bàbá wa ẹgbẹ́ bàbá wa ká máa gun wọ́n gàràgàrà nítorí tí ò tó nǹkan. Mo tún gbọ́ náà pé ní olóyè Sunday Igboho yẹ kán wórí platform yín wá dúpẹ́ nípa kan gbowó àbá sólóyè Sunday Igboho tó mọ̀ ṣe o. Wẹ́ ìyẹn lórí ọ̀rọ̀ Mayego ẹ̀yin ìyá mi bàbá mi fẹ́ ṣèpàdé lánàá tí mo lè sọ lórí ẹni mi ò tàbùkù yín o mi ò bú yín o mo kàn observe. My own observation is just on the venue and the awareness of the meeting was not spread enough. Although náà tí n bá wà aware mi ò lè lọ secretariat mi ò lè lọ ẹni wọ́n ń sọ fọlọ́nṣọ́ tí ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ tí fi ń gọ̀pẹ́ sí àmọ̀ pé ń kọ lẹ́tà àsìkú ni. So that is the reason why I'm not against the meeting. I'm only against the venue and some little things. But ẹ ṣáàjì àgbàgbé ẹ̀ a lot of things we've discussed, we've done that. Ìyá kúkú everybody ẹ dákun jẹ́sí ti wà ń ta o a ní bọ́ọ̀lù lọ́la o orin Yorùbá Nation sẹ́tìrì Yorùbá Royal Golden Stars Yorùbá Nation Football Federation iwájú rẹ̀ rèé o sẹ́tìrì ó ké pọ́pọ́ bí ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù ó dúró tán ó dúró yẹnyẹnyẹ 15,000 naira ní ẹjẹ́ gbogbo wọ́n rà bí bọ́ọ̀lù ó ṣe wáyé lọ́la ní ìṣẹ́ ní Johannesburg kò sí ní tó burú tí gbogbo wa if I'm available in my studio tomorrow you are going to watch the match live in my studio ìyẹn tí n bá wà níbi tí mo ṣì wà yìí o tí rìn àjò struggle tí ìgbé mi lọ síbòmíì ẹ máa rí wò ní Ìṣọ̀kan Ọmọ Oòduà TV tí rìn àjò ọba tí ìgbé mi lọ ni ẹ má rí wò live tí rìn àjò ẹgbẹ́ mo ti fi klọ́ọ̀sì sí tí rìn àjò ọba tí ìgbé mi lọ bọ̀ tí rìn àjò bá ti gbé mi lọ rìṣó rẹ̀ ẹ padà wò gbogbo bí ẹ bá ṣe gbà torí mo ṣe wà èmi kọ́ mo nira mi mọ́ Yorùbá Nation ló ní mí bí ẹ bá darí mi sí ni mò ń lọ ó lè dọ̀la ní ìṣèkí ti kó kángárà mi ó ti dìlú kan àìṣe ti ìlú kan dé ni so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run and this is the face cap. This is the face card, 7,000 naira. You can contact me for yours. 7,000 ní face card. Ẹ̀rí kó yàtọ̀ sọ́wọ́n face card fún oní 1,000 bá ń ṣe é kí àdúgbò. This is original, kò wúwo lórí, kò móoru, ó wà òkè gan, ó dúró kakakaka níbi ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù. Ṣé pé ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù a máa dùn? Bẹ́ẹ̀ ló ṣe rí. Now, kí ni mo tún fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? Ẹ jẹ́ ká ṣe ìwúrí ọ̀pọ̀ àwọn èèyàn ń pè mí pé ẹ ṣé n tó kàn ní ká gbá bọ́ọ̀lù ṣé kinní kan ní àbá ayíra àjàlẹ̀ yín wà náà ṣé bàbá bá gba nation tán láwọn àjọṣe tó máa láǹsáré kiri Afẹ́ní Football Federation everything must be on ground flag tá a fẹ́ gbà is just stamp wípé yes
àti stampu yín láyé a stampu yín lọ́rùn tẹ́mi sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà ìní yóò ṣe kí ni yóò wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà ni yóò wá sí ìmúṣẹ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ aká rẹ̀ rárá ẹ jẹ́ á nígbàgbọ́ nínú tá a gbé dání ẹ jẹ́ á nígbàgbọ́ nínú tá a ń polongo ẹ jẹ́ á nígbàgbọ́ wípé kò sí bí irọ́ ṣe lè lọ tó ọjọ́ kan ṣoṣo òtítọ́ ò bá o kò sí bí ìgbógun ti ní kò sí bí ìdààmú ṣe lè pọ̀ tó lọ́jọ́ kan á gba Yorùbá nation láìpẹ́ láì jìnnà èmi sọ báwọn èèyàn pé we've reached 75% limestone yes remain just 25% tá a dẹ̀ ti súnmọ́ tán gẹ́gẹ́ tó lẹ́yìn bàbá wa tí òye wọn ni pé ogun ti súnmọ́lé we have war already at our corner ogun ti súnmọ́ kálukú sẹ́rí ẹ wò mi ò ní kúrọ́ sẹ́ẹ̀ ti rí òrè ẹni gáǹdì márùn-ún kì í ni sẹ́ẹ̀ ti rí ẹ kálukú lágbára dì má múra rẹ̀ múgùn mùsùlùmí ni mí má ṣe kí ni má múra rẹ̀ múgùn gbogbo ọ̀nà tó o bá lè fi protect ara rẹ̀ ò ní kó o ṣe. Yes, the jersey is 15,000. Just let me know where you are. Mo ti send sí àwọn kan pẹ̀lú mọ́tò lẹ́nìí lọ sí Èkó, lọ sí Abẹ́òkúta, lọ sí Ọ̀ṣun state. Má múra rẹ̀ múgùn gbogbo ọ̀nà tí wọn náà bá fi lè dáàbò. Ọ̀dà bóyá mo nígbàgbọ́ ń bẹ o àbí nígbàgbọ́ ń bẹ o wọ́n ní máa fi sọ́rùn. Wọ́n ní máa fi sọ́rùn. Nǹkan báyìí ò ní sí ọ́. Yes. Sábà kí tí n bá fi sọ́rùn bí nǹkan bá ṣe ní wọ́n ní sábà pa ní ọmọ fi sọ́rùn. Fi sọ́rùn ní nǹkan ṣe sí ọ́. Àmọ́ mo nígbàgbọ́ nú ọba tó ní mí. Wípé nǹkan kan ò ní ṣe mí. Àmọ́ fọlọ́nṣọ́ tí ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ bọ́ bá jábọ́ pàù ọlọ́ngọ́ ọmọ rẹ̀ rìn ni o. Ọlọ́mọ ṣe kíni ọlọ́mọ rẹ̀ rìn ẹ wo kòtò ó ń dò yìí ká ní ẹ wo àrà táwọn Haúsá Fúlàní ń dá nípìnlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ ẹ wo àrà tí wọ́n ń dá lọ́wọ́lọ́wọ́ nípìnlẹ̀ Èkó wọ́n ń kojú ọlọ́pàá wá yìnbọn yìí wá ń sá sẹ́yìn àwọn èèyàn ń lọ lójú ọ̀nà káàkiri ìmẹ̀kọ àfàn àti ń gbáradì gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ bá mọ̀ pé ẹ ní nǹkan kìí sáwọn nǹkan orí Facebook o káyìn tẹ́yìn àgàbọ̀ orí Facebook ni hey Fúlàní go ọ̀yá dúró mẹ́ ọ̀yá máa lọ ìyún nǹkan o kìí ṣe drama o à ń sọ̀rọ̀ nípa ẹ̀yin tẹ́ ẹ káàtó tẹ́ ẹ mọ̀ pé ẹ ní nǹkan lọ́wọ́ ẹ jẹ́ dáàbò bo ìmẹ̀kọ àfàn bí wọ́n ti kọ lẹ́tà sí Ìgàngán nìyẹn tá à ń wò ó tá à kọ́ bí ara sí títí tẹ́ fi ogun ja ìlú Ìgàngán ẹ má jẹ́ kí ìmẹ̀kọ àfàn ní Ògùn State ẹ má jẹ́ kí ká tó máa wò wọ́n ràn kí ọ̀fọ́n kó fi tọ̀ sí gbẹ̀gìrì. ẹgẹ́rì ń sìn ẹjọ́ mo fọlọ́ǹbẹ̀ yín ẹjẹ́ á ṣe kí ni ẹjẹ́ á ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́. ogun ti dé bodè bọ́ọ̀ bá ń lọ lójú títì ẹ̀jẹ̀ rí ó ti ẹ̀ táwọn tá à ń travel yìí ọ̀tún tòsí báyìí láàmú wò láàmú wò ọ̀tún bẹ́yàn kódà bẹ́yàn sọ pé òun ó ṣe mi ní yóò fi sledgehammer sí gbẹ́rẹ́ sí mi ní orí láàrin orí àáké yéé ṣe gbẹ́rẹ́ sí mi láàrin orí kí ìbọn Fúlàní ọmọ bá hàn mí nígbòrí ilẹ̀ o bẹ́yàn ní ibi orí ahọ́n mi lòun ó sì gbẹ́rẹ́ sí kí ìbọn Fúlàní kógun Fúlàní má bàa mú wa ẹ má jẹ́ ń tàn yín ń gbé lẹ̀ ẹ jẹ́ dáàbò bora wa ká dáàbò bo mọ̀lẹ́bí wa ẹ má jẹ́ àfúrà wa mógùn pásítọ̀ àáfà wọ́n ti ń lo mòpó o ìwọ tó wà lówó tẹ̀ ìgbà mòpó o dákun dáàbò bora rẹ o dáàbò bora rẹ o ẹgẹ́dì ń sìn dáàbò bora rẹ nínú gbogbo nǹkan ààbò ní kókó o ẹ jẹ́ á dá ẹ̀mí gígùn ní sànyà ẹ̀mí tó bá gùn ẹ̀mí tó bá wà ni yóò máa rí nǹkan mú o bọ́ ọ bá lọ fara rẹ tó ya múgùn tó ń ṣe láíláí làláò àbí ló kọ Jésù tí wọ́n wá yìnbọn mọ́ ọ tí bọ́n wá rán ọ tó sì lórí ọ̀fíà àfi ní tí ò ní jẹ́ kí bọ́n rán ọ tó wá kú Ọlọ́run ó fi ọ́ ṣe yẹ̀yẹ́ lọ́run ni o. ẹ má gbàgbé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làwọn bàbá wa ń ṣe kí Christianity àti
Islam ò tó dé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Máyégún lórí pílátífọ́ọ̀mù yìí ẹjọ́ ẹ kúrò lórí ọ̀rọ̀ Máyégún. The little correction I want to do on Máyégún ni mo ti sọ ẹ pé kí Máyégún ọbẹ̀ bàbá wa Professor Banji Akíntóyè wípé kọ́ má bínú ọ̀tán pé ẹ̀ ń sọ̀rọ̀ Máyégún yẹn ẹjọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn àsìkò yìí kọ́ ni àsìkò tá a fẹ́ máa takú èèyàn kan sí èèyàn kan ẹ fi Máyégún sílẹ̀ ibi Ọlọ́run rán Máyégún ni Máyégún ti ṣe dé yẹn ibi Ọlọ́run rán Máyégún ibẹ̀ lòun gbà yẹn abẹ́yẹn bá fẹ́dà tí ó kọjá àṣìṣe ọ̀rọ̀ tán sọ sí bàbá àwọn dé mọ́ wò bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yẹn ó wúwo àmọ́ a ti sọ fún wọn báyìí wọ́n á ṣe kíni ẹ̀ náà ó ṣe àtúnṣe bọ́lọ̀ ń bá ní kí wọ́n ṣe so ẹjọ́ nítorí Ọlọ́run láti sìn ìfẹ́ kí ẹ máa bú ọmọ Yorùbá kàkà lórí platform you boo any Yorùbá I block you. You bú any Yorùbá àná ìgbà tá a fẹ́ máa bú bàbá ìmáàmù ní Ìlọrin Yorùbá Ìlọrin mo ní ẹ má bú wọn ẹjọ́ nítorí Ọlọ́run yìí ní ẹ bú anybody if there is any correct I only observe and set my own mo dẹ̀ ti kúrò lórí ẹ̀ we have to move forward ẹ má jẹ́ gbàgbé tí mò ń sọ ọ lọ ogun ti dé bójú 09036371643 please I'm not receiving call torí ẹ lè pè mí ní ìsìn kí n mọ́ gbé bọ̀dé bá kúrò lórí ètò ẹ pè mí màá gbé 09036371643 ẹjọ́ nítorí Ọlọ́run mo folódù mari mo fi bẹ̀rín adé tọ́nàtì ṣe rí ìgbà míì wọ́n ti kọ́ lọ́pọlọ ọpọlọ ẹlòmíì lè rí bí ọpọlọ áyán I'm not when you say I'm talking rubbish ṣé bàbá rẹ lọ ra dátà fún mi wọ́n lè sọ̀kò mọ́ bàbá rẹ kí wọ́n gbẹnu sọ̀hún ni bí wọ́n bá bú bàbá rẹ tí wọ́n lé bàbá rẹ ń sledgehammer ó lè gbẹnu rẹ falágbàfọ̀ and what I said I don't think it's too much Máyégún should just apologize everybody ló lólùfẹ́ tiẹ̀ ẹ tó fẹ́ Máyégún ìgbà tí Máyégún gbowó èmi náà announce lórí platform mi now so what are you telling me ṣé mo bú Máyégún bí ni mi ò bú Máyégún please tẹ́ ẹ bá mọ tẹ́ ẹ fẹ́ sọ ọ̀dà kẹsẹ̀nu yín déédéé síbí mi ò fẹ́ máa bú yàn mọ́ o mi ò fẹ́ ṣe kí ni mi ò fẹ́ máa bú anybody mọ́ ẹ má jẹ́ kí ló dé just apologize that is all kí ló wá wà ńbẹ̀ mo ní káwọn èèyàn má bú Máyégún ẹ̀ á ní you are talking rubbish ìwọ gan you are typing rubbish I don't care I don't bloody care who you are ẹ lọ bèè lọ́wọ́ Máyégún fúnra rẹ̀ náà ní mo tọrọ owó jẹun lọ́ọ̀ rí ọ̀bọ̀dá gáàdì fún rí àbọ̀yìnjọ́ mò ń pariwo rẹ̀ lórí pílátífọ́ọ̀mù mi ọ̀rọ̀ nǹkan fún mi ọlọ́wọ́ fún gbogbo àwọn tá a lọ Àbújá wá 150,000 àárín náà ṣé mo torí rẹ̀ bọ́ ta ni asa ń jẹun we are living fine kí wá ní just for him to apologize to Baba that is all Baba ni àwa mọ̀ Baba àtọlóyè Sunday Igboho they are the leaders we are looking up to you should just apologize to them wọ́n lè bú àgbà ẹni tó sọ̀rọ̀ yẹn lẹ́sìn àti ògbé bàbá àti yín gẹ́gẹ́gẹ́ ìní prop ṣé gbà kéèyàn kan sọ̀rọ̀ sí wọn ni àbó tí a wá jẹ́ ta wá ní kinní kan tẹ́ wá ní ó ṣẹlẹ́gẹ̀ ń pakọ̀ bàbá gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìsìn áàfù ìpínlẹ̀ Ọ̀ṣun Fúlàní ti take over ipe túmọ̀dù Fúlàní ti gbàjọba bẹ̀ Ẹ̀dó Àbàn Fúlàní ti gbàjọba bẹ̀ Mòró Fúlàní ti gbàjọba bẹ̀ Yákó Ọ̀yọ́ Fúlàní ti gbàjọba ẹ má bínú òjàre Yàkó yóò mọ fẹ́ sọ Fúlàní ti gbàjọba bẹ̀ Akínlàlú Fúlàní ti gbàjọba bẹ̀ Aṣípa Fúlàní ti gbàjọba rẹ̀ Ìsọ̀pẹ́ Fúlàní ti gba ìjọba bẹ̀ àwa dákẹ́ àwa ń ṣe kinní kan please. Yes, the number is confirmed. The number is confirmed. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní tá a fẹ́ tá a look towards. Ó ṣì deep. Ju ká wá máa búra wa lọ. We don't need that. But tá a bá ṣe little corrections. Ẹ jẹ́ ká mọ̀ pé correction ni. All of you should gbogbo irú ẹni sọ̀rọ̀ tó níbi talking rubbish. Please go and sign your petition. Go and sign the petition and let's move out of this motherfucking country. Bàbá tèmi ń pariwo up nepa bàbá mi up nepa èmi náà up nepa sẹ́kọ̀ọ́ mi náà tún pariwo up nepa kú ni
àrẹwà ń wí gbogbo rẹ̀ gbogbo òrùlé iléèwé náà bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n kọ́ gbogbo iléèwé tí wọ́n kọ́ ńlòrùlé rẹ̀ ti ń jò àwọn gómìnà tá ń sọ fún wa pé free education kò nǹkan kò free. Adétọ̀nà, if you say he will never disrespect Baba, make you should go and watch. There is náà lè máa sọ fáwọn èèyàn pé before you say anything ẹ kọ́kọ́ wò wípé àwọn tó ń sọ̀rọ̀ yìí ẹ lọ wo program Máyégún ọ̀rọ̀ tó sọ sí bàbá bàbá pé àwọn ò ní gbé kọ́ òun fún bàbá lówó he said it. So kí wá ní ọ̀rọ̀ yẹn ò lé sí jàre and I don't want to block you. Kò mọ́ mi láàmì ò block èèyàn rí lẹ́yìn ni má rí i pé onítọ̀hún fẹ́ máa wí wótò wóró. Ẹjọ́ nítorí Ọlọ́run bá a ṣe dáàbò bo ara wa ní lókù. Bá a ṣe dáàbò bo wa. Thank you for saying this. Brother Abdulaziz, yes, Máyégún has the right to get angry although he shouldn't have. I love you for that. You should just apologize. Bàbá ẹ má bínú o bọ́mọdé bá ṣe bí ọmọdé àgbà ó ṣe bí àgbà ẹ wá wí kíní kan ẹ wá ń lórí pílátífọ́ọ̀mù wa ẹ wà máa wí gbanagbanagbana kan. So ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ á dá àwòrán ìwọ tó bá wà ní Ìpẹ́tùmọ́dù tó wà lákélàlú tẹ́ wà ní Ìmẹ̀kọ Àfọ̀n gbogbo yé ẹ dáàbò bo ra yín o ẹ má fẹ̀sìn ríra yín mú. Pásítọ̀ tí ń là fẹ́ rí o àfà ní ti ń dọ̀fẹ́ lórí awọ o bí wọ́n bá sì ń ṣe láyéláyé làláwọ̀ mo pọ̀ táwọn àfà ń kó kìíní ìsìn àtàn pásítọ̀ Adébóyè private jet ni o wọ́n fò mọ́ rìn lórí ilẹ̀ o àfi bí wọ́n bá bọ́ǹbù kíní wọn ló kú o pásítọ̀ Oyèdépò private jet ni o àti bámbámbámbám àwọn àfà àti òrówó ra private jet wọ́n ń lọ ọlọ́pàá àti sójà àwa ò ní nǹkan kan ò láyé láyé lórúkọ Jésù kí n dá bàbá dúró nù o kí n dá bàbá mi tó wá fún mi kí n tó wá fi pamọ́ ọ̀dà mo ti gbọ́ ẹ̀ńtẹ́ palẹ̀ ń wá ẹ jọ́ nítorí ọlọ́jà dáàbò bora wa. And I'm saying this once again, let us give support to our football players, our players who are starting their match tomorrow. In Johannesburg in South Africa. Inú mi ń dùn bí àwọn ará South Africa wọ́n ti ra aṣọ púpọ̀ dáadáa tó fẹ́ yé wọn sí ní Johannesburg láti mọ̀ pé Yorùbá nation has come to stay and stay it must. So ẹ ṣé gan o mo dúpẹ́ lọ́wọ́ yín o àbùdí báyìí ń tolókun àbùdí ń tọlọ́sà in case ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí platform yìí 09036 371643 09036 371643 09036 371643. So lórí WhatsApp just message me if you need the cloth, just message me, I will get it across to you anywhere. God bless you. God bless Yorùbá nation. God bless Professor Banji Akintoye. God bless Chief Sunday Igboho. God bless Yoruba World Media presenters, and God bless the entire Yoruba sons and daughters. Thank you.